ètò ìjọ òwúrọ̀ náà ni ó sì ń lọ lórí afẹ́fẹ́ o. Mo ní ọ̀dọ́mọdé oní fújì, ọ̀pọ̀lọpọ̀ oyè ló pọ̀ nínú orin fújì, oníkálùkù dáa ń lóyè, àmọ́ òun náà tún lóyè tẹ́ pé wọ́n ó fi jẹ láìpẹ́. Á sọ̀rọ̀ nípa oyè yìí. Afeez Àyìndé Babatunde Martin, òun ni Abdul Martin Decent Band Organization, omi ìgànmú àbí bóò ni gbogbo ìgànmú orílẹ̀ nǹkan gbogbo island general music ìwọ ló ń control gbogbo ẹ̀ everything. Pé ká má lẹ̀ rárá, jẹ́ ká gbóhùn yìí. Ó gbọ́ mi l'Àyìndé Bátúndé mọ́tì, àwọn tó mọ̀ mí dóhùn mi mọ́, àwọn tó mọ̀ mí tó ń gbóhùn Àyìndé, àwọn òròyìn lójú kọ́lọ̀ ń jẹ́ ká dẹ̀ mọ́ra wa. Àmọ́ kò gbúdọ̀ pẹ́ kò gbúdọ̀ jìnnà, ẹ̀yin ayé ẹ̀gbọ́n mi àgbọ̀ wá kọ́mọdé gbọ́ kó sọ́ọ̀fà gbà kó nílé sọ́ọ̀fà lẹ́jọ́, káwọn tí wọ́n mọ̀ mí kọ́ sọ́ọ̀fẹ́ ní tí ò mọ̀ torí òun kan la gbọ́ táwa kan lọ́ọ̀lẹ̀ Haúsá, ìwé yọ̀lá gbọ́ táwa yọ̀ lọ sókè òkun, Ọlọ́run jẹ́ kán gbóhùn mi sí ti dáadáa kan fowó ńlá wá mi wá, kò gbúdọ̀ pẹ́ kò gbúdọ̀ jìnnà kémi gan lè wá, kò gbúdọ̀ pẹ́ kò gbúdọ̀ jìnnà kémi gan lè wá dùgbà àti wípé tó bá kí mi sàlámù alékún afá máa ní wà alékún sàlámù wàhámọ́túláì wàbárakàtún, á pè mí lọ́mọ lẹ́yìn ànábì tó dúró dédé gẹ́gẹ́ bí ológun àdínì, ológun olórin lèmi. If you see soldier you go fear, if you see soldier you go bow. Ṣé àwọn olórin àsábà tó máa rí mi wọ́n máa mi lórí lọ́rùn lẹ́sẹ̀? Ọlọ́run ò kí n lè ṣàkárá torí pé orin tèmi yàtọ̀ sí tiwọn. Ọlọ́run ló fún mi lórin tèmi, ó dúpẹ́ mo tọ́ pẹ́ dáa. Wọ́n gbọ́ pé Orísun ò ní bàjẹ́, ibẹ̀ làwa wáyé, ohun tèmi ń lò Túndé mọ́ tí náà Àyìndé Túndé lórí Orísun láwa yìí. Ọlọ́run má jẹ́ ṣẹ́yìn ṣùgbọ́n yìí náà lẹ́yìn gbà sáfẹ́fẹ́. A kò sẹ́yìn kò sí àwa Túndé, a kọ́ lóhun kó máa bùn kún ẹ̀yìn. Àmọ́ ibi tọ́kàn mi wà o, bàbá pé bẹ́ẹ̀ lọ́nà mi, bàbá fún mi lówó, owó ló dùn ìjáyé, fún mi lálàáfíà, kẹ́mi gígùn tún tẹ̀lé kí n jáyé bí ọlọ́ba, kọ́mọ lọ́mọ Martin yẹn ó ń jáyé bí ọlọ́ba, ó ń jáyé foreign. Ọlọ́run ṣé ń gbádùn ẹ̀ Martin, òun nìyẹn Afeez Àyìndé Babatunde. Èmi náà ń jáyìndé o, èmi náà ń jáyìndé o. ṣé máa gbọ́ orúkọ ṣé èmi ni máa gbọ́ orúkọ lọ́wọ́ ẹ̀? Èmi làgbá. Orúkọ rere l'Àyìndé lọ́dọ̀ mi o, orúkọ rere l'Àyìndé lọ́dọ̀ mi, Síkírù mi Àyìndé, Wàsíù mi Àyìndé, Babájídé mi Àyìndé, Afeez mi Àyìndé. Ó ga orin fújì yìí báwo lẹ ti bẹ̀rẹ̀ gangan? Mo ti bẹ̀rẹ̀ orin fújì láti primary 2. Primary kílẹ̀ wá wà báyìí. Ẹ ti kàwé já. A ti kàwé já tó fẹ́ further more. Ọlọ́run á fún alágbára. Ọlọ́run á fún alágbára. Ó dáa. Láti primary 2. Báwo ló ṣe rí ń gbà yẹn? School wo? Great Success Nursery Primary School. Níbo? Ní Ìkálẹ̀. Sáré Gànmú. Orílẹ̀ Lagos. Nítorí pé káwọn ọmọ school yẹn náà lè máa sọ pé ó dà pé mo proud nípa school yẹn. Nípa school yẹn. Primary school mi. Pé ẹ̀ka secondary school mi ní Government College Only Boys. Níbo? Government College Surulere. Government College Surulere. Nítorí pé àwọn Government College Surulere kan lè máa wò báyìí pé mo mọ̀ bọ́ yẹn gíní kan. So ẹ wá ń plan láti sọ pé kẹ́ ẹ tó kàwé sí kẹ́ ẹ ṣe gbogbo ẹ̀. Báwo kò gbọ́dọ̀ sáré fi iṣẹ́ yìí lẹ̀ ṣe ìwọ náà fẹ́ ṣe bí Davido ní tó study music? We fẹ́ study music yẹn. Music ni ó di Davido bí Davido ti study music náà nù. Ọ̀gá so orin yìí náà ni orin ntẹ́ ń ṣe tẹ́ fi ń lọ káàkiri. Ǹda ẹ ti ṣàlbọ̀n bíi 5 àbí mélòó? Ọlọ́run ti fún wa ní agbára àti ṣe ọ̀kan. Ẹyọ kan. Ó ti jáde. Ìwé náà tún bọ̀ lọ́nà báyìí. Ìwé tún bọ̀ lọ́nà. Which is Destiny. Ṣé ká gbọ́ ti Destiny yẹn? Ká gbọ́ díẹ̀. Mo ní Ọlọ́run jẹ́ ń táyé dàgbé o, wọ́n ti náà Ọlọ́run jẹ́ ń táyé dàgbé. Ṣẹ́rẹ́ ní tó lé ayé dágbé.
tó ń gbélé ayé láìsí bàbá ẹ̀ láìsí màmá ẹ̀ láìsí anybody o tó wálé ayé tó tẹ́ pamọ́ṣẹ́ tó wá rí jẹ nílé ayé tó inú ní tó tún wá kọ́lé sínú ayé àwọn yẹn lọ tó lé ayé dágbé àmọ́ kò kì í ṣe wọ́n tó wà lábẹ́ màmá lábẹ́ bàbá wọn lójú tọmọ aláṣọ tìyá ẹkú tí ó aṣọ jogún ọlọ́njẹ́ ń táyé dágbé o wọ́n ti náà ọlọ́njẹ́ ń táyé dágbé tó gúnlùgún kò di pa tẹ̀wọ́ ògúnlùgún kò gẹ́pọ̀ òǹkó ajá ò gbọ́dọ̀ jó bí kádàrá ò papọ̀ ajá ò gbọ́dọ̀ jó bí kádàrá ò papọ̀ wọ́n tún wá ní fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kí wọ́n lè káyé já ìmọ̀ àtòyé ni mo fẹ́ wisdom and understanding lédè òyìnbó sùúrù pẹ̀lú tẹríba ìgbéraga mi ò fẹ́ kọ́lọ́run máa fi sọ mi. ìgbéraga náà dẹ̀ ló máa ń jẹ́ kí ìparun kó wà á ní parun lágbára ọlọ́run àní pasán láṣẹ lẹ́dùnmáre. oyè tá a bá ń sọ̀rọ̀ nípa pé oyè mo gbọ́ pé omi ìgànmú kí ló bá omi ìgànmú jáde. bí ìgànmú ni bẹ́ẹ̀sì yín. bẹ́ẹ̀ ni mo ti jáde sáré ìgànmú mọ́ṣáláṣí sweet bẹ́ẹ̀ mo ti jáde mọ̀tínà ni wọ́n mọ̀ mi láti ilẹ̀ pé ó kéré bí ìgò mọ̀tínà but ní ìsìn báyìí sìn Afeez having change Martin Abdul Martin ẹ̀rọ ọlọ́run tó strong tó bá láti ilẹ̀ gan on fi wà but ọlọ́run bá wa. àwọn wo ló ń fi. ó pọ̀ bí pé kẹ má lè jáde bí pé kí star yẹn má lè jáde ọlọ́run ju gbogbo ọlọ́run ju wọn lọ. ẹ fẹ́ ṣe oyè ẹ ti ṣe oyè kan níjọ́ Thursday àbí níjọ́ Thursday ẹ ti ṣe oyè gbogbo oyè kí lorúkọ oyè yẹn. Young Crown Prince of Fuji Music in Nigeria. àwọn wo ló fún Young Crown Prince of Fuji Music in Nigeria. ní Nigeria àwọn wo ló kóra jọ tó sọ pé. lójijì náà mo sùn mo jí even gan an Igbo guy ọmọ Igbo ló pè mí tó dáa ó ní hotel tí máa ń play ó dẹ̀ kò gbà ọmọ òun reason mi pé mo kì í sọ pé báyìí ló máa rí bọ̀ mo kàn máa ní kọ́ lọ́n fún wa ṣe tí máa fẹ́ play ní ọ̀dọ̀ àwọn kò sí kò sí ó máa pọ̀ ju nǹkan tí mi gan sọ lọ pé òun wá tó wá rí i pé Ọlọ́run ni mo bá tò pé báyìí gan kí n máa ṣe àwọn nǹkan ńláńlá pé ẹni tó bá dẹ̀ máa kàn sọ̀rọ̀ kàn bú ẹ wọ́n náà lọ ìyẹn ṣáà máa ṣe àwọn nǹkan ńláńlá but ṣó lè defend ẹ̀ wọ́n kò joyè Crown Prince of Fuji tó láwọn kan ju ẹ lọ náà wọ́n ti jẹ́ rí káwọn kan tó ti bára wọn jà sí rí bá àmọ́ Crown Prince ẹni tí wọ́n jẹ ó ní kí mi náà ṣáà jẹ ok o wọ́n máa náwó a máa ṣe everything tí bá ní wọ́n dẹ̀ ní kó wá jẹ sàárà ó sọ pé ọjọ́ wọnú kíní kan náà ni kò mú wá bí Yorùbá ṣe máa ń parí rẹ̀ ìtọ́ ìfowópamọ́ wọn ló ti dé náà iná kan ṣe bí eré àwọn èèyàn ti raṣọ lọ wọn dẹ̀ wà ń jẹ rẹ̀ ibẹ̀ yẹn kàn gbá èrò mo kàn dúpẹ́ fọlọ́run pé bá mi ṣe. Ọlọ́run bá a ṣe Ọlọ́run ni o bàbá ò ṣe bá mi gbé lọ. Ọlọ́run ni o bàbá ò ṣe tẹ̀rù bá dúpẹ́ òun lánàá àgbà ńlá ńlá tọ́lọ́run mi ò lóhun méjì tó kọjá ọpẹ́. mo ní bàbá mi mo dúpẹ́ mo jí lówó yìí mo pápá ó ṣe é gbé Ọlọ́run bàbá mi mo dúpẹ́ mo jí lówó yìí mo sọ̀rọ̀ mo sọ ó tọpẹ́ bàbá mi mo máa dúpẹ́ ọpẹ́ ńlá. ọpẹ́ ńlá ni fún kábíyèsí ọmọ Elédùmarè tá a bá rí ọ̀dọ́ tó ń ṣe nǹkan báyìí ó máa ń wè mí lórí náà ni pé kí ni ká ṣe bí ó ṣe pé ká gbé lárugẹ fídíò ń bọ̀ lọ́nà àbí tí fídíò yẹn bá ti jáde ẹ jẹ́ ká mọ̀ nílé iṣẹ́ Orísun káwa náà lè ṣe tiwa a máa play fídíò yẹn mo dẹ̀ mọ̀ pé fídíò yẹn á lé nílẹ̀ ẹ jẹ́ kó le gan káwòrán ẹ̀ kó le gan kó stress gan káwọn máa gbá ta tún lè léyìí kí Áfíríkà lè sọ pé a tún lè gbé lè ká export ẹ̀ kí gbogbo aráyé kọ́ lè mọ̀ pé alẹ́ nìkan tó ń jẹ́ Martin tí ó ń jáde láti Nàìjíríà kí gbogbo àwọn tó dẹ̀ wà ní sáré ìgànmú orílẹ̀ gbogbo nǹkan lè pẹ́ ọmọ tíra lé ọmọ Island Dẹ́kòròdú Ẹ̀pẹ́ ṣé gbogbo bẹ́ẹ̀ náà ni ọwọ́ jáde ni. everywhere wọ́n pè wá lọ́tún lọ́sí Ọlọ́run tó jẹ́
ká ẹja ká tó lọ gbogbo around báwọn Ghana náà ṣe 326 Boxing Day ṣe máa play ní Ghana náà. Ní Ghana 26 Boxing Day ní polówó gan ní Ghana. Ní Ghana pé àwọn tá lọ Ghana náà máa lọ ìtàló láìpẹ́. Lágbára Ọlọ́run ìfá lọ Ghana náà ló máa lọ ìtàló láìpẹ́ àti Europe àtàwọn ibi tó kù náà Ọlọ́run bọ́ ó máa fún yín ṣe o Ọlọ́run bọ́ ó máa fún yín ṣe o. Ètò Ìjì Òwúrọ̀ náà lẹ wá yìí o tí èèyàn bá wá sórí ètò Ìjì Òwúrọ̀ lẹ́ẹ̀kan báyìí bí ìgbà tí èèyàn wá nígbà ìgbà ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni ó fẹ́ darapọ̀ mọ́ onítàn àkàn déédéé gbèyàn tẹ́ ẹ bá ń wo ètò Ìjì Òwúrọ̀ ẹ rí i pé ẹ̀kọ̀ọ̀kan ni máa ń gbó lórin wa àmọ́ kó tó di pé àgbó lórin wa á ti ṣàwọn ìwádìí kan tá a fi mọ̀ pé ọmọ tó ní tẹríba ni bẹ́ẹ̀ bá ní wedding abẹ́ kì í lọ wedding ẹnìkan ní kọ́ máa pò ní fújì sí wedding gbogbo tẹ bá pò ní fújì sí wedding tó bá play ìṣẹ́jú márùn kẹ́ni kó break kò ní break. ó ní oríjó yín lọ yàtọ̀ sí ti proudness bó jẹ́ tó lórin ẹ ránṣẹ́ pé Afeez àgàgà tó bá jẹ́ bí freedom mu àgàgà tó bá jẹ́ bí marriage ṣẹ́rí ibi ọlọ́mọ tàbí ìṣílẹ̀ ibikíbi tí ẹ bá wà kẹ́ránṣẹ́ pé Martin ó ti dá mi lówó ibikíbi ìgbé kẹránṣẹ́ ẹ jẹ́ kí n sáré fún yín ní nọ́mbà ẹ̀kọ́ tó di pé a máa dágbére lórí ètò Ìjì Òwúrọ̀ lónìí ẹni bá rò lọ́wọ́ o gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ṣe nǹkan tẹ́ pé ẹ̀ ń wò pé lórí ẹ̀ ṣáà pé 0809 498 2735 lẹ́ẹ̀kan sí 0809 498 2735 ẹ tún lè pe nọ́mbà eléyìí náà 070 695 64410 070 695 64410 ẹ jẹ́ fún nọ́mbà méjì àwọn nọ́mbà míì náà tún wà àmọ́ tẹ́ bá ti pe méjì yẹn ẹ̀ẹ́dẹ̀jọ máa sọ̀rọ̀ Martini ẹ bá nígbéyàwó tẹ́ ẹ ní ẹ̀sọmọ lórúkọ tẹ́ ẹ ní freedom tẹ́ ẹ ní nǹkan kan ẹ pè bó sì jẹ́ àwọn ẹgbẹ́ náà ní tẹ́ fẹ́ ṣe nǹkan bọ́dún tí ń parí àmọ́ December 26 kò ní sínlé o Ghana ló máa wà o 26 27 28 26 27 28 bàbá mi ṣe ń ká lọ ẹja jọ lọ Ọlọ́run ìfúkọ́sí ẹ̀dẹ́ láti Ghana dùn gan Ọlọ́run mo lọ́mọ Nàìjíríà ẹkú ọdún tuntun Nàìjíríà 55 ṣe nígbà tí mo wà nílùú Ghana tí mo ti gbé ń ṣeré wọ́n ṣe níbi pé kí n lé mi ò lọ sílé mu àmọ́ nígbà tí wọ́n rántí pé mọ́mí and dáàdì mi kọ́lé sí Nàìjíríà wọ́n nílẹ̀ ní ibẹ̀ wọ́n tún bímọ àti pé Yorùbá ni mi ò ní tòótọ́ ní ò jẹ́ kí n gbàgbélé àmọ́ ká má kúrò Ghana yẹn dùn Ghana yẹn dùn mo tún wá ní ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká gbàdúrà kan mo tún lọ́mọ Nàìjíríà ẹ jẹ́ ká gbàdúrà kan pé kí Nàìjíríà wá kọ́ ní lọ kìbìlú Ghana tó jẹ́ pé àwọn kan ló fún wọn nínú o tí wọ́n ń lò aṣẹ́yìnwá aṣẹ́yìnbọ̀ Ghana ń celebrate ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn tí ń lò ná láláyé ìṣẹ́jú ta ló mọ̀lú tí mò ń sọ Nàìjíríà ni mo ní sẹ́rí ìlú tó fún ọ níná yẹn wọn ò fọjọ́ kan ṣúlẹ̀ kan níná rí Ọlọ́run bá tún ṣe lásìkò táwa yìí ìlú tó fún ọ níná yẹn wọn ò fọjọ́ kan ṣúlẹ̀ kan níná rí débi tí wọ́n celebrate ọ̀sẹ̀ kan pa wọn ń lò ná ta ló mọ̀lú tí mò ń sọ Nàìjíríà ni àmọ́ àdá lágbára Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run owó tí Ghana bá fún ọ kó jẹ́ kémi náà mọ̀ nítorí o ti polówó Ghana jù Mahama gan tó jẹ́ pẹ́sidẹ̀ntì Ghana wọ́n bá tiẹ̀ fún ọ lówó gan kò yẹ kó ju eléyìí náà lọ 26 27 28 Ghana náà ni ó ti lò àmọ́ má ṣe ní ìyá mbẹ́ kó padà wá ṣàfihàn ìyá Nàìjíríà ìbílẹ̀ ó gbìyànjú bóyá kémi náà tẹ̀lé lọ Ghana kí n lọ faransé mi àbí kí n ká lọ ṣe fàájì ó ga pẹ̀lú Martin Afeez Àyìndé Babatunde olóko ẹ̀jẹ̀ ẹ̀pẹ̀ lélẹ́rẹ́ o a máa dágbére báyìí lórí ètò wa Ìjì Òwúrọ̀ lónìí ṣe gbádùn abá àti bẹ̀rẹ̀ abẹ pẹ̀lú àwọn Almanat Cooperative Society ìgbẹ́kọ̀ ìdarapọ̀ mọ́ bẹ́ẹ̀ náà ni Afeez Àyìndé Babatunde tòun náà lélẹ́rẹ́ Babájídé Morofolu lórúkọ tèmi ẹjẹ tó fàyìndé sí káwọn náà tó Babájídé Àyìndé Morofolu lórúkọ tèmi náà tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ á tún ríra.